ẹ̀mí mímọ́ dáhùn sọ̀rọ̀ mi àdàbà mímọ́ ẹ bà lé mi léjìká mo fẹ́ máa kọrin. ẹ̀mí mímọ́ dáhùn sọ̀rọ̀ mi o àdàbà mímọ́ ẹ bà lé mi léjìká mo fẹ́ wọlé orin. mi kí gbogbo àgbáláyé o, gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò àgbáláyé, agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà ò ní fara sínú kú. Ọlọ́run ní gbé yín pàdé ẹni tí ó mọ fẹnu yẹpẹrẹ iṣẹ́ yín. I prophetess Wumi Oko Oro multi-talented. ṣé ẹ rí àwọn kan wà oníbàjẹ́ èèyàn ni wọ́n, bàṣẹjẹ́ obì tí so lẹ́rùn ni wọ́n ò lè ṣe bẹ́ẹ̀ ni ẹni tó ń ṣe wọ́n máa ń fẹ́ kó relax kó má lè mọ ṣe takuntakun. wọ́n á máa fẹnu yẹpẹrẹ sí Ọlọ́run. fún àpẹẹrẹ ẹ wo Ajíbọ́lá Paso Wonder láyé ìgbà kan tó bá ń kọrin, àwọn oníbàjẹ́ kan wà tí wọ́n máa ń sọ wípé àwọn ọmọ tí ń kọ, àwọn ọ̀gbọ́n tí ń kọ. ẹ wá wò ó, Alábí tèmi gangan lónìí gẹ́gẹ́ bí orin rẹ̀ tó sọ wípé àtúntí dé Alábí Pasuma, àtúntí dé, àwa ni lánàá àwa tún ni lónìí, àwa sani ní tomorrow bàbá Wazila. bẹ́ẹ̀ ni nígbà tó wá ń kọrin gbà yẹn kó wá torí pé àwọn kan ń sọ wípé kí ni ń kọ àwọn òtí ẹ̀ àwọn ègbọ́n tí ń wí. ẹ wo bí lónìí ńkọ́ tó bá jẹ́ wípé Alábí kò jára mọ́ ó gbọ́ nǹkan tán wí, bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ṣe ń tí wọ́n à ní lè ṣe ẹni tó ń ṣe wọ́n á máa fẹnu yẹpẹrẹ. Alábí náà ló tún tẹ̀síwájú tó ní àwọn tó ń bá wa jẹ tó ń bá wa jẹ yóò padà bàjẹ́ fún wọn ní inshallah bikudiratullah, yóò padà bàjẹ́ fún wọn ni. iná ló jẹ́ kẹ́mi náà kọrin imagine that gbogbo ẹni tó bá ní mága imagine that gbogbo ẹni tó bá ní mága wọn sì máa jábọ́, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń gbọ́ lọ́run lárugẹ lórí iṣẹ́ mi ẹ ò ní jábọ́. bẹ́ẹ̀ ni náà ẹ jẹ́ kí n sáré sọmọ aráàsì ẹ̀yìn tó jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ tọ́rọ̀gùn ló ń ṣi ní mú o èpè kìí ṣi níjà. mi ò bá ti kọ orin tẹ́ẹ̀rí tí mò ń gbóríṣiríṣi orin jáde yẹn ń bá ti kọ mọ́. nígbà tí àwọn tí mò ń sọ àwọn bàṣẹjọ́ obì tí so lẹ́rùn àwọn èṣù láàlú ògiri òkò èṣù ni wọ́n. mo bá gbé orin kan jáde mo pe àkọlé rẹ̀ ní orí. gbogbo wa o gbogbo wa gbogbo wa o gbogbo wa gbogbo wa la máa ń rí owó, gbogbo wa la máa ń rí ọlá o. orí mi gbé mi kí n dolówó, ṣe borí ẹni làwúre ẹni. orí mi gbé mi kí n dọ́ọ̀lọ́lá, ṣe borí ẹni làwúre ẹni. Wùmí adániwáyé má tẹ̀sùn gbàgbé, orí ọ̀pẹ̀rẹ̀ ọkàn gbọ̀lẹ́kẹ́. ẹ wo mo wá ní ẹnìkan tó jẹ́ wípé ó máa ń bá mi play ẹ̀ gan, ìyẹn Kọ́lá Bàtà, nígbà yẹn ló wà ní Peters FM. ẹ wo lẹni tá à ń wí àwọn bàṣẹjọ́ obì tí so lẹ́rùn ni wọ́n bá pe Kọ́lá Bàtà lónìí orin ń da ṣùgbọ́n tí bí èwe ló lò ìwọ jẹ́ kọrin ń tiẹ̀ tí wọ́n bá jẹ́wọ́ lọ kọrú orin tọkọ ni ìwọ ò tún kọ́ dáa ju bó ṣe kọ́ ń lọ. tí wọ́n bá kọ́ wá túdíò gidi wọ ẹjọ́ nítorí Ọlọ́run. ẹni tí ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹbí léèrè ẹ pé tiẹ̀ dà, ẹ pé tí wọ́n dà lórí igbá tí mákẹ́tà gbé jáde. because láti ya 2000 tí mo ti ń gbé rẹ́kọ̀dù jáde up to this moment
mo sì ń kọrin náà ni o ọlọ́run dẹ̀ ń fàlùbáríkà síṣẹ́ mi èmi rí mákẹ́tà tó ń gbéṣẹ́ mi jáde dáadáa kódà gan. ìgbà tí mo ní mi fẹ́ ṣe rẹ́kọ̀dù fún mákẹ́tà mi mọ́ bàbá wa mákẹ́tà Alhaji Wasiu Sodiq ní Yànàpájà nígbà yẹn àwọn náà bẹ̀ mí pé kí n jọ kí n sì máa ṣe rẹ́kọ̀dù fún lọ wípé ṣe bá a sáyìn kódà nǹkan tí mákẹ́tà mi yẹn dẹ̀ ṣe fún mi ni wípé tó bá ti gbé mi wọ stúdíò ó máa ní mo máa ní sùúrù kí òun fi gbé onífújì tó wà ní ọwọ́ ń jáde o ìyẹn mìríndà ló ní fújì yẹn ń jẹ́ á ló ń fẹ́ tasẹ̀ wá papọ̀ ni iṣẹ́ mi tó jẹ́ pé tó bá gbé jáde gbogbo àgbáyé náà rà á ni mo fi ní mi fẹ́ ṣe rẹ́kọ̀dù fún wọn gbà yẹn ó wá dijọ́ tá à ń wí yìí èmi àtọ̀gá mi Táíwò Akínṣọlá ọmọ bàbá wòlíì lásàmàjà a wá lọ sí ọ̀nà Èkó ní sọ́nà Dùmọ̀tà kọ́ ni a lọ òde kan bẹ̀ ìgbà tá a wá ń bọ̀ ọ̀gá mi Akínṣọlá bá ní Oko Oro wo pósítà táwọn ń wò yìí ó mọ̀ dàbí ẹni pé wọ́n ló wà ń bẹ̀ mo ní ọ̀gá mi wọ́n kàn páàkì mọ́lẹ̀ síbẹ̀ wọ́n láwọn ti ń rí àwọn pósítà yẹn ti pẹ́ ṣé wo ò nọ́tìsì ní mọ́lẹ́mi ò nọ́tìsì gbà tá a sọ̀kalẹ̀ tá a wo pósítà yẹn ló bá jẹ́ pé mi gangan ni mo wà nínú pósítà yẹn lóòótọ́ Yorùbá ẹ fura onígbà yẹn mo ní èmi náà mọ̀ ní ọ̀gá mi ní wáì tó ní mọ̀ wípé ìwọ yóò wọ́n sọ fún ẹ̀kan tó gbé jáde mo ní ìgbà tó ti di wípé kó máa sọ fún mi pé òun fẹ́ gbé mìríndà jáde lémi ò ti wọ́ọ̀rì ẹ̀ mọ́ náà mo ní ẹ̀wọ́ ọ̀gá mi èmi gan sì máa kọ fújì ọ̀gá mi Táíwò bá ní mo fọlọ́run ṣó ẹ tẹ́ ẹ bá dẹ̀ ti sọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ wípé ọ̀gá mi fẹ́ kẹ́ ẹ ṣe n tó máa sọ náà nìyẹn mo fọlọ́run ṣó ẹ tó bá jẹ́ wípé kò fẹ́ kẹ́ ẹ ṣe á ní máa gbé gbajú fún ẹ orí ẹ̀ gbèsè wọn sọ bẹ́ẹ̀ wọn láwọn fọlọ́run ṣọ mi ẹ wo ebe dòsùnmú ìgbà tó fi ṣe fọlọ́run wá ẹ̀ yẹn ó mú wá sọ iye ọ̀dọ̀ wa ní rédíò Nàìjíríà lẹ́kọ̀ọ́ náà ń gbà yẹn ọ̀gá mi ní Oko Oro kí ló rí sórin mo ní ọ̀dà ọ̀gá mi ní dáadáa ní mọ̀ bẹ́ẹ̀ nù ábídì tiẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá mi bá sọ fún ebe dòsùnmú ń gbà yẹn wípé orin rẹ̀ dá o tó bá jáde àtà ṣùgbọ́n lọ tún stúdíò wọ̀ kó o dún ní mọ́ lálálálálálá o dẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀n dìndìndìndìndìn nígbà yẹn ṣé báwọn ọ̀gá kan nìyẹn ibẹ̀ láti máa rọ́gà tí ẹni tó jẹ́ ọmọ ẹsẹ̀ rẹ̀ tó já látẹ̀lé rẹ̀ tí wọ́n máa downgrade iṣẹ́ ìyálàyà wọn láìsí iṣẹ́ olúwa rẹ̀ wọ́n máa ń fẹ́ kéèyàn rí láàsì ni àmọ́ mi ò kọrun gbọ̀nsẹ̀ nu mo jáde tán mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi ní support bẹ̀rẹ̀ látòrí bàbá mi Chief Ebenezer Obey Alábí ṣe mí gangan bẹ́ẹ̀ ni Paso Wonder kíngí kẹ́ńkẹ́ Òṣùpá mọ́tà àgbàmọ́lẹ̀ bàbá mi K1 the ultimate bàbá mi Kọ́láwọlé Ìyẹ̀rù ọmọ akọ̀lọ́jẹ̀ bàbá mi Adéwálé Àyùbá gbogbo everybody mo dúpẹ́ lọ́wọ́ yín ẹni jábọ́ gbogbo ẹni tó bá ní kí n má ga àwọn náà máa jábọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ kí n débi gíga ẹ ò ní jábọ́ ẹ máa lọ wò mí lórí YouTube channel mi Wumi Oko Oro TV 0814121 4070 ọdún ayọ̀ la máa ṣe lórúkọ Jésù.